Morning to you, my lovely fans. Good morning, good afternoon, good evening, my lovely fans all over the wherever you are watching me from. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Gbogbo èèyàn ọmọ ìyá mi tí ẹ ń wò mí. Gbogbo yín fẹ́ kọ́ níṣẹ́ yìí. Gbogbo yín, àwọn ẹlòmíì complain. Ó fi òyìnbó sọ̀rọ̀. Òyìnbó mélòó ni mo gbọ́? Ǹjẹ́ pé mo kàn ń tàbọ̀ lọ ni? I lọ school but à ń tàbọ̀, ẹ má bínú. But most of Yorùbá mi wọ́n appreciate èèyàn. That's the reason I'm supposed to change the style of stuff. So wọ́n appreciate ni kò tó ń wò mí, tó ń sọ̀rọ̀ sí mi, so wọ́n appreciate ni. Aṣọ Yorùbá náà wọ́n appreciate mi rí ni. Ìgbà mélòó ló share fídíò mi? Ìgbà mélòó ló share? If àwọn tó tẹ ìgbó Yorùbá tí mo sọ, ó máa appreciate, ó máa share. Kò gbọ́ Yorùbá o, ó máa lọ copy, á lọ máa béèrè lọ́wọ́ àwọn Yorùbá tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Wo ọmọ ìyá mi sáré lọ ṣiṣẹ́ yìí. Bí báwọn ẹ̀kọ́ ṣe báwọn ẹ̀kọ́ má ṣe, o máa rí owó. Wàá rí owó. Bòkó tó sọ pé o fẹ́ ṣiṣẹ́ yìí, o bá fẹ́ kó jẹ́ fún ẹ o. O fẹ́ kó jẹ́ fún ẹ. O mọ̀ pé mo mọ̀ gbé wá fún ẹ ni. Kó ba lè rí owó fi ṣọdún. Kó ba lè rí àti ẹ ba lè bò. So fẹ́ ra rice ni, o fẹ́ ra bag rice tí mo lọ rà ní just right almost 60,000 naira per one bag. So rice tí wọ́n bó ṣe wà yẹn gàrí ilẹ̀ àwọn ẹlẹ́mìí máa gbà àwọn tó mọ̀ fún rice tẹ́lẹ̀ bó ṣe wà yẹn gàrí mọ̀ bójá bag gàrí kò má gbé fún wọn. So kò kọ́ mi ìkọ̀wé bag rice tí wọ́n everybody dé mọ̀. So but let me go straight to the point. Ọmọ ìyá mi ọgbọ́n ilé ayé gbọ́mọ̀ pé ó ní ọgbọ́n tí àwọn bàbá wa ayé àtijọ́ wọn máa fi rìnrìn àjò wọn tó bá rí pé àwọn fẹ́ ní àwọn nínáwó má kánjú jù má sáré jù bọ̀ onídìlá máa sáré fún ara ọgbọ́n la fi ń sa. Ọmọ ìyá mi má ṣoògùn owó mo ṣe wà yìí àwọn kan ìgbà kan tí mo nílé mi ò kánjú ṣe ifá mi ìgbàrúmọlẹ̀ àti ewé àti egbò ni mò ń lò ní ìlú ẹ̀yà ara èèyàn fi ṣe òṣogùn owó. Kí lè máa lọ ṣe? Yẹ ká wá ewé ẹ̀là, ewé sáwéré pèpè, ewé ọ̀là, ewé sáwéré pèpè àti ewé ọ̀là. Báwo la ti máa ṣiṣẹ́ yìí ọmọ ìyá mi? 1,000 naira tuntun sẹ́tì onílé yìí. Orí ológbò lélẹ̀ yìí tó ní rárá. Orí ọká lélẹ̀ yìí. Kí lè máa ṣe? Àmọ́ ewé ẹ̀là yìí a lè ra ìdì bíi méjì mẹ́ta, a lè ra kakó sínú apẹ tuntun má pè mí o, apẹ tuntun ló máa kó sí. Bá tó wá kó sí ọmọ ìyá mi, wàá mú 1,000 naira yìí, wàá mú tẹ́lẹ̀, wàá ṣe báyìí sínú apẹ, wàá ṣe báyìí sínú apẹ, wàá ṣe báyìí sínú apẹ, wàá mú ológbò, wàá mú sẹ́gbẹ̀ẹ́ ń bí, wàá mú orí ọká tó ti rí mọ́ kọjú ẹ̀sẹ̀ rà mí ni, wàá mú ọ̀rọ̀ ká, wàá mú lé lórí báyìí. Wọ́n wá kó ewé sáré pèpè tó pọ̀, wàá kó lé lórí, wàá kó ewé ọ̀là lé lórí mọ́lẹ̀, wàá mú orí látàdé kan, wàá fi lé lórí, wàá jó bá ti kúná dáadáa ọmọ ìyá mi. Tó bá di alẹ́, o lè lò lálẹ́, o lè lò láàárọ̀ kùtù pẹ̀lú ọtí. Ṣé o fẹ́ Asiri àpò wàláì tó bá ń lo iṣẹ́ yìí, gbogbo àti tó bá ń lo iṣẹ́ yìí àṣírí ìlùtú wàláì gbogbo bá jẹ gbèsè tí o bá jẹ gbèsè tí gbèsè bá pọ̀ níwájú ẹ tó bá lo iṣẹ́ yìí tó bá ti sí ọ̀rọ̀ ìdíwọ́ ń bẹ̀ ọmọ ìyá mi wàá rí owó tested and confirmed. Tó bá ní dọ́là o lè fi sí ẹ̀yin tẹ́ ẹ̀ ń retí orí láti ìlú òyìnbó, ẹ̀yin tẹ́ ẹ̀ retí mi lè máa sọ pé ọmọ jí o, ẹ̀yin tẹ́ ẹ̀ retí mi láti ìlú òyìnbó go and test it. Wàá máa fi ọtí máa lò láàárọ̀ iṣẹ́ tó dájú ni o, tested and confirmed. Ọmọ ìyá mi kò sí ìkàtà mọ́ aláyé o, kò sí ìkàtà mọ́ lọ sọ́run. Ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni. Ó bá wù ẹ́ kò sọ pé irọ́ ni Babaláwo International sọ, ó bá wù ẹ́ kò sọ pé òótọ́ ni, ó bá wù ẹ́ kò ṣí ẹ̀ sí kíní ẹ̀, ó wù ẹ́ kò ṣí ẹ̀ bá ti kọ́ nìkan wo lè bá mi pé kí n máa kọ́pì ẹ̀ kí n máa ṣí ẹ̀ fún ẹ o. Mo ti mọ̀ pé ó ti yẹn ti dẹ́kù, wọ́n tún mọ̀ pé mi ìgbà wèrè wọn ò fẹ́ wèrè kò bá lè kọ́ nìkan bó bá ti fojú rí báyìí gbàrà báyìí ṣáà share before you listen to that thing, share it. Osole ta fi rí owó ni, ta fi rí owó tá sí ni màá fi bò
àfi àbò dandan ni kì í ṣe bí ayére ọ̀nà tó máa gbára táṣẹ́ máa fi gbára fi máa bò wò ní mọ̀ gbọ́dọ̀ wà gbogbo kíní yìí sìn kò lè náà ju gbogbo kan tó máa ra ṣe gbogbo ẹ̀ ó lè máa náà ju 15,000 to 70,000 lọ ó lè máa tẹ̀ tó bá cheap ní ẹ̀rẹ́ àjọ ẹ̀ kọ́ tèmi sì kò cheap orí ọkà tó bá tóbi tó láṣẹ lẹ́nu orí ọkà tó bá tóbi tó bá láṣẹ lẹ́nu ni o ó sì jẹ́ ni àdúrà gba ogun náà jẹ́ fún ẹ ìjẹ́ náà ló máa jẹ́ kò ní jẹ́ gẹ́rùn ọmọ ìyá mi bá mi share fídíò yìí share ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá fún kíní kan ẹ ló bá mi follow Babaláwo International TV go and follow it because irú àwọn kan báyìí ohun mi ibẹ̀ ni mo fẹ́ máa post ẹ̀ sí ibò tó wọ́n dé pé àwọn kan wà wọ́n ti ṣorí kúkún ibẹ̀ kan ló mo like láti máa post àwọn kan ní ẹ̀sìn the reason why ni pé wọ́n máa fẹ́ máa cut ẹ̀rí pé ìgbà kan wọ́n ṣẹlẹ̀ wọ́n fẹ́ máa cut ìkíní mi bá ti post wọ́n máa cut ẹ̀ àwọn Facebook so that's the reason mo fi sọ bẹ́ẹ̀ o àdúrà gbogbo àgbà ọ̀nà ńlá fún wa o ẹ wo iṣẹ́ tí mo bá ní ìkan tó bá ní oògùn tó bá ní mo lè yá yín o ní mo lè mi lówó mi tí lówó tí mo lè fi ràn yín lọ́wọ́ so ìkan agbára kan tó bá ní láti fi assist ẹ o ní mo lè ṣe o iṣẹ́ yìí lọ ṣe má rojú ọ̀lẹ ní ẹ ọ̀lẹ ní ẹ ọ̀lẹ you are lazy person dáàtọ̀ tí ìbò máa fi lówó jù wá lọ ọ̀lẹ àti Haúsá ọ̀lẹ ní ẹ ọ̀lẹ you are lazy nigga ọ̀lẹ go and do it number mi lele 081 222 148 91 081 222 148 91 that's my number bóun ọkọ ṣe báwọn kó mọ̀ ṣe ó dàbọ̀ kò mí o àmì kọ́ tẹ̀jọ́.